Èmi Alhaji General KOLLINGTON Ayinla, the FUJI authority, èmi ni mò ń sọ̀rọ̀ yìí. Mo wá ń sọ ní orúkọ ìkejì mi Alhaji Sikiru Ayinde Barrister, kọ́lọ́run bá mi foríjì kó fọ̀run kẹ́, torí pé àwa méjèèjì la dá FUJI sílẹ̀. Náà mò ń wá ń bá gbogbo ẹ̀yin oníFújì pátápátá ni mò ń bá sọ̀rọ̀ yìí. Mo fi orúkọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ̀ yín, mo fi orúkọ Ọlọ́run ńlá tó tóbi jùlọ mo fi bẹ̀ yín, mo tún bẹ̀ yín, mo fi orúkọ ìyá yín tó tẹ̀ tara wọn jáde mo fi bẹ̀ yín, àti bàbá yín tẹ̀ tara wọn jáde mo fi bẹ̀ yín. Gbogbo rádaràda rédèrèdè tó ń lọ lágbolé Fújì, mo fẹ́ kí òpin kó dé sí. Mo fẹ́ kí òpin kó dé sí, torí àwọn àgbàlagbà náà pa lówe náà ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. Ìdí ẹ̀. Ẹ̀yin èèyàn wa, General KOLLINGTON ó ti sọ̀rọ̀ lórí awuyewuye tí ó ń lọ lókè sódò láti ọjọ́ díẹ̀ sẹ́yìn. Àwọn arákùnrin tí ẹ ń wò, bàbá tí ẹ ń wò lójú àwòrán yín yìí, tí à ń porúkọ rẹ̀ ní General KOLLINGTON Ayinla, àwọn tí ó gbé Fújì kalẹ̀. Ẹ ṣáà rí bó ṣe sọ̀rọ̀. Fún èyí tí ẹ ṣáà wo fídíò yìí, ẹ ṣáà gbọ́ gbogbo nǹkan tí arákùnrin yìí sọ. Ó ní kí a máa gbé ní ìgbé àlàáfíà nínú Fújì industry. Ó ní pé bí àwọn ṣe bẹ̀rẹ̀ Fújì kọ́ nìyí o. Ẹ ṣáà farabalẹ̀ kí ẹ tẹ subscribe button kí ẹ tún máa lọ. Ẹ̀yin olólùfẹ́ wa, a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo ọmọ rí o. Ó tún di ọjọ́ míì, ọjọ́ rẹ̀ ó dìgbà.